Oṣòdì tuntun bàbá ọba Koko Zaria ta ló kíbọ̀ olórí oko Oṣòdì pátápátá ní tilé tó ko Oṣòdì tuntun àwọn ń jẹ́ ta ló kíbọ̀ tẹ̀lé lórí oko wa èmi bàbá ọba yes Oṣòdì tuntun là wá Oṣòdì tuntun ta ló kíbọ̀ lórí oko bàbá ọba lèmi ń jẹ́ Koko Zaria bàbá ọba Oṣòdì kọjú ò bá ti yé yín kó yé yín ta ló kíbọ̀ lórí oko tàwa kò bá wọn ẹnìbọdì ẹkọkọ púpọ̀ síbẹ̀ ta ló kíbọ̀ lórí oko tàwa olórí oko Mustapha Adékúnlé Ṣẹ́gun olùgá anybody ṣe ń gbọ́ lẹ́kọ̀ọ́ yìí o àṣẹ ìkó yìí o Ṣẹ́gun Ọlọ́run fún ní Oṣòdì tuntun táwọn adálẹ̀ o ta ló lórí oko wa tẹ́mi dẹ́n jẹ́ bàbá ọba mò ń jẹ́ ta ló lórí oko wa tẹ́lifọ̀dì bá ń pa ẹ̀rọ wọn tàn yín ní àwọn ọmọ kankan o yes Oṣòdì tuntun Koko Zaria Oṣòdì tuntun orúkọ tẹ́lifọ̀ máa pè mí ní Oṣòdì tuntun ní Oṣòdì mi ń ṣerú o mo mọ̀ nǹkan tí mò ń sọ o ṣe táwọn èèyàn kan bá ń parọ́ fún yín tó ń tàn yín tó ń sọ kankan kò ń ṣe jojú wa ni Jésù ṣe máa jí o kò ń ṣe sojú wa lọ́wọ́ ṣe máa dájọ́ ayé o ẹ̀gbọ́n ni tó ṣùpá akọ ni ẹ̀tọ́ amúgbóni kò ṣùpá dáadáa òṣùpá ní kí ló ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ jẹ́ kó yé mi tálága bẹ̀ yẹn Mustapha Adékúnlé Ṣẹ́gun ni oyin tó bá wọ̀sán kó tí yí padà kó dòru ó ní Èkó ń lọ Èkó òjò wọn Ṣẹ́gun lè ṣan àwọn bá lọ yes onígbà ní ẹ wo Lagos State bàbá Ahmed Tinubu olódìjẹ nǹkan tó wù ló ṣe Ambode Fáṣọlá débẹ̀ ó ṣe títẹ ó kù mbẹ Ambode náà ṣe títẹ ó kù mbẹ torí àkùsànwó Èkó bẹ́ẹ̀ náà làwọn náà ti jẹ́ lọ a máa ró ní kálukú ní okùn nǹkan tó ní kálukú ṣe ó ṣe dáadáa ó ṣe dáadáa ìwọ ló mọ̀ àmọ́ Ṣẹ́gun Ọlọ́run máa pa fún wa ẹni ayọ̀ ni ìdùnnú kó máa jẹ́ ti Ṣẹ́gun gbogbo ẹni tó máa fẹ́ Ṣẹ́gun Ọlọ́run máa fẹ́ yín ẹni tó fẹ́ kí ìlú dàgbà ni káì ẹgbàgbé ẹ̀ tí ẹ bá ti ń ròyìn Ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ ànábì àdàgbé náà ti ń fi kan rẹ̀ ní kí ẹ máa ròyìn Ọlọ́run fún ànábì ló máa ròyìn Ọlọ́run fún gbogbo wa àwa súnmọ́ Ṣẹ́gun wallahi ta'ala àsúnmọ́ Ṣẹ́gun tẹ́lifọ̀dì bá ń parọ́ fún yín irọ́ ló ń pa lẹ́yìn Ọlọ́run lẹ́yìn ànábì nínú iṣẹ́ union lẹ́kọ̀ọ́ mi Ṣẹ́gun ni gbogbo ẹnu fi Ṣẹ́gun tó ti jẹ́ station àmàrí sójú mi kò ṣe tó ṣe kan tí Ṣẹ́gun ń ṣe gbórúkọ ẹni Mr. Talk and Do ó ṣe fẹ́ rú ó ṣe fara ó ṣe fún gbogbo èèyàn káàkiri kò dẹ̀ ní sóre kárí mi o àwọn kan wà orí kárí mi ni orí ẹ̀jẹ̀ ká pẹ́pẹ́ dẹ̀hùn irọ́ o ó dẹ̀ ń jayé òwe tẹ́ ń parọ́ kó làwọn kan náwó sínú dọ̀tí ni ó ń fọgbọ́n orí kówó jọ ó dẹ̀ ń fi ọgbọ́n ná owó kò ń ṣe ẹni tó fi struggle rówó tó fàgọ̀ rówó tó fàgọ̀ ná láìláì ọ̀gá mi orí ẹ̀ pé ọ̀gá mi ni ọ̀gá mi ni number one ọ̀gá mi ni lẹ́kọ̀ọ́ ń bí o Ṣẹ́gun aláṣẹ Èkó tẹ́nìkan máa ń parọ́ fún mi pé Jésù kan ń bọ̀ irọ́ ni ọmọ aṣíwájú confam original ó ṣe ń pẹ́pẹ́ ó máa wọ fílà dàrẹ́ẹ̀tì ni ó ṣe wá ń dun gbogbo Èkó nínú Ọlọ́run máa dùn ẹ́ nínú tó ń dun ara tó ń dun ẹbí gbogbo àwọn náà ti gbàyàwó wọn padà gbogbo àwọn tọkọ wọn ti sá jáde jẹ́ kó máa ṣépè àwọn ló lè pè wàláhì tàlà àwọn ló lè pè
ìdùnnú wọn máa jẹ́ ti tiẹ̀ wàláì mo fi Káàbà búra ìdùnnú máa jẹ́ tiẹ̀ ìdùnnú alẹ́ ìdùnnú àárọ̀ ìdùnnú ọ̀sán ó máa jẹ́ ti tiẹ̀ bó ṣe ń dùn bó ní kálukú nínú ó bá anybody nínú jẹ́ nítorí kálukú máa jẹ́ ló ń ṣe gbogbo ẹni tó bá náwó bí iṣẹ́ báyìí ajẹ́tẹ̀ bí tara ẹ̀ Mustapha Shego máa Àjàngbàdé àkọ́kọ́ gbogbo Èkó ọlá Shego là ń jẹ Shego ń jẹ Ọlọ́run Mèsáyà ni Ọlọ́run rán wá ní ìbọn Ọlọ́run bèèyàn kò ní sú ẹ ṣe pẹ̀lú ògo Ọlọ́run kò ní sú ẹ ṣe Ọlọ́run tó láyé tó lọ́run á máa fún ẹ ṣe òòrò bí sọ́mọdé òòrò bí sàgbà ọkàn ń ṣe nǹkan tó lọ́run rán ẹ mo ti ń rìn láyé mi ti pàdé irú ẹ ọkàn ń jẹ́ kẹ́ni bọ̀dì rẹ́rìn ayọ̀ ni nǹkan tí yóò ṣẹlẹ̀ rí ló ń ṣe nínú iṣẹ́ union ká gbowó ọdún mi gbọ́ rí o ọmọ Adékúnlé òní sọkún mọ́ wa lójú lọ́la àwọn tó láyé lọ́la àwọn tó sílẹ̀kùn alẹ́ yìí lọ́la àwọn tó ń rọbí lọ́wọ́ báyìí lọ́la àwọn tó ń táwa fún báyìí lọ́la àwọn tó ń rọbí báyìí tó ń bí Ọlọ́run bá kọ́kọ́ máa wáyé ó dẹ̀ máa wáyé àbúrò oníṣẹ̀lẹ̀ sí ẹ lọ́la àwọn tó ń táwa fún báyìí ìdùnnú ayọ̀ ló máa rí bínú mi ṣe ń dùn inú ẹ̀ máa dùn dọjọ́ alẹ́ ni tó pọ̀ mọ́ Òṣòdì lẹ́kún Ọlọ́run ní pa ẹ́ lẹ́kún dáadáa ló wá fún wa kò ń ṣe Òṣòdì nìkan gbé Èkó gbé anybody lẹ́kọ́ ẹrú ọlọ́kadà wọn dùnnú sí ẹ onímọ̀rọ̀ wọn dùnnú sí ẹ onímọ̀tò wọn dùnnú sí ẹ táwọn kan bá ń sọ̀sọ̀kúsọ àwọn ọ̀kà nìyẹn ìwọ tó bá mọ̀ kó lẹ́mìí tó bá fẹ́ tákù mi á dì mí kí n gbé wọlé kí wọ́n á sọ̀kò tó di ṣe gbà tó ti débẹ̀ yìí gbà tó máa dé pé ìpara àwọn opó ló kọ́kọ́ fún lówó ìwọ̀n tí yóò ṣe rí ìwọ̀n tí wọ́n ṣe rí jọ́nà ti dá union lẹ̀ Mustapha Adékúnlé ló mú ọtí union nǹkan tó jẹ́ lógún jù ní tàwọn ọmọ ẹgbẹ́ kò dẹ̀ ń parọ́ gbogbo ẹni bá ń ṣépè fún Mustapha Adékúnlé ẹ̀yin nìyẹn Ọlọ́run nìyẹn tó pé olóore gbogbo mẹ̀kúnnù ni wàláì tàláì olóore ni ìrọ̀rùn dé ayọ̀ dé káàkiri ẹni wíẹ̀ tẹ́lẹ̀ gbogbo àwọn tó bá ń kún lẹ́nu ẹ̀ àwọn tó ń jẹ̀jẹ̀kú jẹ ni àbádẹ́ láwọn fẹ́ jẹgúdú jẹra gbogbo àwọn tó ń jẹ̀jẹ̀kú jẹ lẹ́rí tó ń sọ̀sọ̀kúsọ káàkiri yẹn tẹ́ bá ti rí èèyàn tó ń sọ̀sọ̀kúsọ káàkiri àwọn tó ń jẹgú jọra ni tí ó dẹ̀ fẹ́ mọ́ ọwọ́ ẹnìkan lápò ti dá ìwọ nìkan ló máa débi kankan rí ìwọ nìkan ló fẹ́ kán mú ẹ káàkiri ayé ìwọ nìkan ni no champion forever Ọlọ́run òdìlá ayé fún yàn kan wàá ṣe ti tẹ wàá kú bẹ́ẹ̀ ni wọn kọ́kọ́ bàbá èèyàn kan ṣiṣẹ́ union orí ló ń gbéyàn débẹ̀ orí ló gbé ẹ débẹ̀ Mustapha Adékúnlé òdẹ̀ ní dẹni tí wọ́n ní rí mọ́ láyéláyé ire owó ire ọmọ ajẹ́tì tiẹ̀ wo Èkó ògbónú Èkó ni Èkó ń gbà fẹ́yàn kan ó gbà fún Shego tílétílé dẹni wí ẹ nítorí pé ó pè wọ́n ibi tó kù díẹ̀ káàtó ó ṣe fún wọn ọlọ́kadà onímọ̀rúwá onímọ̀gbọ́ ẹ̀ ó ṣe fún wọn ẹ̀rọ àwọn alágbára wáyé pọ̀ lẹ́kọ̀ọ́ náà kọ́ ló tẹríba fún yàn wọ́n tẹríba fún tányán ni Kúnlé àjọ máa ń sọ̀rọ̀ oníhùn bìlí fún ọtí Shego ń ṣe gbogbo Èkó wọ́n tẹríba fún ni gbogbo Èkó Ìkòròdú káàkiri Èkó ń gbà fẹ́yàn kan tọ́gbà fún Shego Ọlọ́run máa pa ẹ́ Ọlọ́run máa pa ẹ́ fún wa ṣé gbogbo àwọn tó wá ṣeré wọn ṣeré ọwọ́ ni gbogbo Ọlọ́run máa mú gbogbo ọmọ adé ń ṣe lélẹ́ náà máa fi ṣe àṣemọ́ wọn lè rí ẹ pa ẹbí wọn ara wọn ló máa kú wọn máa kú kóró ni kò sẹ́ni tó lè rí ẹ pa Ọlọ́run ọba wọn ò ní pa ẹ́ lójú ẹ̀mí wá lágbára Ọlọ́run ìlérí táwọn yẹn ọkọ̀ ìlérí táwọn ẹ̀wà kó wa débẹ̀ ó dẹ̀ ti ń kó wa débẹ̀ kò ṣẹlẹ̀ rí last week mo gbowó
ó ṣẹlẹ̀ rí fún àwọn mẹ́jọ kó ní kó fún 1 million tuale o ọgbọ́n orí ẹ̀ ò ní dọ́bà ò ní dẹ́ni yẹyẹ ò ní dẹ́ni àná gbogbo ẹbí mi ń ṣàdúrà fún ẹ gbára ń ṣàdúrà ọmọ mọ̀ṣọ́dí ń ṣàdúrà fún ẹ ẹ bá ní kó kú ó máa kú ni ọmọ ṣáájú ẹ kú òun robi ṣéèyàn jẹ́ kó máa robi ṣe ẹ ní ọ̀rọ̀ ni wọ́n olè ni wọ́n torí pé òun ṣe dáadáa ni òun dẹ̀ náwó nàkúnà kábíyèsí ọlọ́run gbogbo ìbà fọlọ́run ibẹ̀ èèyàn ìbà wọn ajú ní lọ ṣégo after ṣégo ni lẹ́yìn ṣégo ni ọlọ́run tó wá ń fún ẹ lọ́gbọ́n kò ní gbọ́gbọ́n yẹn lọ́wọ́ ẹ̀ torí ìdùnnú ló jẹ́ fún wa kò ní dìbànújẹ́ fún wa. wọ́n lè rí ẹ pa wàláì wọ́n ń parọ́ ni irọ́ náà ń pa má dáa kó kó ara lọ tá ń lè Àdìó ọmọ ìyá mi òkúrò iṣẹ́ ọmọ wòyíra wọn bá rẹ rúkẹ́rù kò sí nǹkan tó máa ṣe ẹ́ wàláì àfi tó bá sọ̀rọ̀ ló kù tó gbé ìdùnnú ló bá wá kò ní ká má yàwó mọ́ṣẹ́ union owó tà ní náà ni àwọn kan lọ yá 20 million pé 40 million ọjọ́ ní wọ́n fẹ́ ṣoríire tẹ́lẹ̀ bàtà kéré union ló máa ń gba ìyàwó yàn wọ́n ti ń gba ìyàwó union báyìí ṣé kò ti ń dá gbogbo ẹ̀ padà sẹ́lẹ̀yìn olórí burúkú ẹ̀ láyé báyìí tẹ́ mọ̀ ọkàn tó pẹ́ kò máa ń sọ̀sọ́kúsọ ni àṣẹ ń ṣe union gangan lélẹ́yìí wàláì yẹ́sì náà àwọn olórí burúkú tó mọ̀ ọkàn tó kọ̀ọ̀kan máa wá máa sọ̀rọ̀ anyhow peace life lórí bí rí first time o kàn ń jẹ́ káyé mú nǹkan tí ṣé kò ń ṣe káàkiri ni kò dissolve ó jẹ́ kó yẹ káwọn ọmọ lẹ́yìn wa kan jẹun kan yó àwa ti yó gbogbo wọn tó fẹ́ nìyẹn ó ṣẹ́kẹ́ anybody àmọ́ torí olè tẹ́ ń já olè ẹ̀ wá rìn káàkiri ṣé ego máa ṣe nǹkan mọ ọlọ́pàá jù lọ rọ́lẹ̀ ń pa yes mọ ọlọ́pàá jù lọ fáìn tó mo ṣe ní tó kẹ sọ̀rọ̀ kẹnu dásáká yẹn tí mò ń yẹn sọ yes kẹjíjọ sòyìnbó mọ rọ́lẹ̀ ń pa mọ kéwù tó ó ti mọ ọlọ́run jù yín lọ torí ìkọ̀kọ̀ ẹ̀lẹ́ rí yẹn kó dúró kó ṣe fàájì ní tiẹ̀ kò ní kọ̀kọ̀ orí burúkú kan nulẹ̀ kò ní sọ̀gbó kò ní mú kankan nulẹ̀ mo mọ̀ délédélé ni mo mọ̀ gan ni kọ̀kọ̀ ẹ̀ ló ń ṣe yẹn tó bá wà nílé kó ṣe fàájì ẹ̀ kó sùn ni kò ní nǹkan mí tó ti ń torí bá rẹ̀ fún lẹ́yìn ọlọ́run ọba ṣégo àṣírí ẹ̀ ò ní tú ò ní dẹ́ni àná wọn ní gbé ẹ̀gbìn bí kò sùn lágbára ọlọ́run ibi ilé lọ lérí yẹn à ń wo báyọ̀ lẹ́ti kó wa débẹ̀ tán kí ọdún bá ti wo oníkálukú kó sọ gbogbo èkó gbogbo ìmọ̀kí gbogbo ẹ̀yìn tẹ́gbà fún ṣégo lójú lẹ́yìn gbogbo ìmọ̀kí ẹ̀nírúkú ọmọ ẹ̀nírúkú aya yẹ́sì ó sòdì tuntun bàbá ọba Koko Zaria ta ló kíbọ̀ olórí oko gbòsòdì pátápátá ní tilé tó kó Òṣòdì tuntun làwa ń jẹ́ ta ló kíbọ̀ tẹ̀lú lórí oko wa ẹ̀mí bàbá ọba yes Òṣòdì tuntun làwa Òṣòdì tuntun ta ló kíbọ̀ lórí oko bàbá ọba lèmi ń jẹ́ Koko Zaria bàbá ọba Òṣòdì kọjú ò bá ti yé yín kó yé yín ta ló kíbọ̀ lórí oko tàwa kò bá àwọn ẹnìbọdì kọ̀ọ̀kan púpọ̀ síbẹ̀ ta ló kíbọ̀ lórí oko tàwa olórí oko Òṣòdì mọ́fọ́lùkù ta ló kíbọ̀ ni èmi bàbá ọba lèmi jẹ́ torí pé ó ti wà lókè òun náà ti wà ní olóyè nínú state so ó lẹ́tọ̀ọ́ àti ṣe anything l'Òṣòdì dáadáa bẹ́ẹ̀ lèmi náà lẹ́tọ̀ọ́ sórí fáìsì mo ti jẹ́ ẹsẹ̀ lábẹ́ ọ̀gá wa Ṣégo Alhaji Adékúnlé Ṣégo ìbọn ọlọ́run ìbáyín ànábì ó lè pè yín lọ́lọ́run kékeré union
àbí kí n pè yín lánàá bí union torí pé iṣẹ́ yẹ kọ́ ẹ̀dẹ̀ mọ́ ẹ wá ń ṣe kinní kan torí pé ọlọ́run ọba tó láyé tó lọ́run ẹ̀ ní rẹ̀ àpàdà sáṣẹ burú lágbára ọlọ́run ọba ẹ ń ṣe kinní kan tí mo fọ́ ẹni kí ṣe àmà àkọ́kọ́ máa wà wáyé wálé pé olùṣẹ́ wa nìkan wá tó bá gbó wálé for your home ẹ̀yin ò ń ṣe oníjẹkújẹ ẹ̀yin máa ń wo pé kí ló ń ṣe yẹ kí ló fẹ́ kí ló ṣe ọlọ́run tó láyé tó lọ́run kò ní dá yín padà sẹ́yìn òkè lẹ́ máa lọ òkè ní gbogbo ẹni tó bá ro burúkú sí yín ọlọ́run àrò burúkú tẹ́ni náà ẹ tèmi ẹ máa rò kan tẹ́nibọ̀dì ń kọ́ o olórí burúkú máa ṣe orí burúkú ẹ̀ kẹ́tẹ́ mi ń sọ ìmú sọ fún yín pé ṣégò lọ̀gá Èkó yes ọ̀gá lóṣòdì ọ̀gá níjọra ọ̀gá lẹ́kọ̀ọ́ ọ̀gá ní Kòròdú ọ̀gá lẹ́jìgbò ọ̀gá ní Sọ̀lọ̀ ọ̀gá ní Kọ̀tún ṣégò lọ̀gá gbogbo wa ìwọ tó o bá gbà fún wàá lọ jẹun nínú igbó ọ̀gá ní Mushin okay mo ti rí nọ́mbà yẹn don't worry I'll call you lẹ́kọ̀ọ́ yìí o tá à ń sọ yìí ṣé gò lọ ga anybody kò dé sẹ́ni tó rí lọ bá lọ́fíìsì àbẹ́ èbúté mo rí wọn lánàá bí jẹta ní street wọn lọ́n fẹsẹ̀ rìn mú ní sọ́gà kan tí lè wà wáyé tó ń fẹsẹ̀ rìn anybody ò tẹ́lẹ̀ wallahi tallahi anybody ò tẹ́lẹ̀ rárá tẹ́mi bá ṣe láìfù fún ìṣẹ́jú márùn-ún lásán mo ní followers jẹ́ anybody lọ èrò máa ya pa ni èmi bá yẹn dúró anywhere o Èkó yìí o ṣépò lọ́gà àṣẹ tó bá dẹ̀ pa ni ọbọ̀ nǹkan méjì láàfin ìjòyè lé ní 100 mo wá kí ẹ̀yin tẹ́ dúró mo kí yín gan èrò tọ́rọ̀ kan máa rí ìsọ́ọ̀tì tọ́rọ̀ kan máa rí wọn rí mo dúpẹ́ lọ́wọ́ gbóyin látòrí Tọ́ba Ìjàyà onílé tuntun ṣọ́ fún ẹ kudos fún ẹ lẹ́ẹ̀mẹ́ta kudos fún ẹ lẹ́ẹ̀mẹ́ta Tọ́ba Ìjàyà I love you die kábíyèsí ìbàrẹ̀ Fẹ́mi Jépro ó dúró tán akíkanjú ọkùnrin onípàlà sẹ́yìn Sìró Olùpẹ́jù Táíwò Anisa ọkùnrin ọlọ́run finance àwọn ilé ìdúró tán bàbá Bílà kó ń bẹ̀ bàbá Lẹ́jìgbò olórí èṣù bàbá Lẹ́jìgbò ìbọn ọlọ́run ìbèèyàn ìbà rẹ orí ẹ ó dúró tán Tọ́lá ní serious òmùkọ́ rẹ̀ tèmi ní ẹ Tọ́lá ní danger ni màá pè ẹ wọ́n dúró tán ìnábírí ní kò dù ú ayé ò ní pa kádàrá ẹ̀ látàìdá Okoro wọn rí ẹ ń bẹ̀ ó dúró re Okoro ó dúró Kábíáwú ọmọ Kábíáwú tó bá ti ń ṣèyàn ṣe gómi kú ẹ jẹ ọmọ Kábíáwú ìbà rẹ ọ̀dàdòwò ní kò èyí tẹ́ dúró tí ń ṣe gò orí gbogbo ọ̀kẹ́rẹ́ Malik Ajégúnlẹ̀ kó ń bẹ̀ kí wọ́n padà sọ́wọ́dọ̀ Kúdẹ́lẹ́tì ẹlẹ́tì sẹ́ẹ̀tì bàbá àgbàlagbà ọkọ̀ jòkóta dé London citizen ni o citizen ọmọ o ojúbà ẹ o àwọn ilé ìdúró ti ṣe gbogbo apápá ni wọ́n jọ wá ní wọ́n jọ pẹpẹ God bless you mo rí ẹ bẹ àwọn eléyìí iṣan ọrùn ṣégò ní àṣégò gangan làwọn eléyìí iṣan ọrùn ṣégò ní àwọn pẹpẹ yìí wọ́n dúró tí yìí ò ní bàjẹ́ pẹpẹ ní kún kékeré pé ìdúró de ṣégò Ọlọ́run àdó tì yìí
ẹ̀yin tí mo rántí dárúkọ àtẹ̀yin tí mi rántí dárúkọ ẹ má bínú mi ti wá gbàgbé lórí oko ọ̀tá ló kíbọ̀ gbogbo Òṣòdì pẹpẹ God bless you my brother I love you die mo rí ẹ ń bẹ̀ mo rí ẹ wọ́n á ṣe láìfù fún ṣégò ni ẹ ká ròyìn olóore à ń sọ ti kà láwùjọ olóore ni ṣégò nígbà tá a yẹ ọdún tó kọjá gbogbo ayé di pàpà ó ní sáríà oníṣẹ́wọ̀n wàá jẹ wàá yó ó dẹ̀ ń ṣe lọ́wọ́ bànújẹ́ ó kéré tóbi kò ní kàn ẹ́ ṣégò ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ̀ kankan tẹ́ kan sọ̀rọ̀ union ti padà títa ayé àtijọ́ ẹnibọ̀ títí ń jẹun ó ti ń yó alẹ́ ní 6,000 nínú 6,000 kéèyàn 400 máa jẹun tẹ́lẹ̀ 400 èèyàn ó wá dé ìsìnkú gbogbo 6,000 ẹ̀ máa jẹun ẹni ọlọ́run kọ́ nìyẹn ìgbà tó bá lọ ń kírun express náà ìgbà tó bá lọ ń parọ́ orí burúkú tá à ń sọ ọkọ̀ tó ń yẹ kan rí èmi tí wọ́n ń fẹ́ láìfò wa náà à ń bí lásán mo fi ọlọ́run bá búra èèyàn tó máa wọ bí òun níye àmọ́ wọn á kí olóore ni ẹ jẹ́ ká rojú olóore ṣégò ọmọ Adékúnlé òkòrò sí ọmọ wéra ò ní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ ọlọ́run wàá jèrè ọmọ ẹ̀ pẹpẹ ẹ ti ń ṣe bẹ́ẹ̀ dúró di ọmọ òkòrò sí ọmọ wéra ọlọ́run ní padà lẹ́yìn èkó ń gbà fẹ́yàn kan wọ́n gbà fún ṣégò gbogbo ọmọ èkó àbúrò níṣẹ̀lẹ̀ sí yín ẹ máa lọ sókè ni torí pé èmi ọmọ olómù mo ti ń rán gàmì tí ìrú ẹ̀ rí èmi ò lóyà séèyàn 99 o 100% ni o mo lóyà pẹ̀lú ṣégò ni tí bá ní mi bẹ́ẹ̀ ṣe mọ́ mo bẹ́ẹ̀ ṣe mọ́ láyé nìyẹn ṣégò ń to èkó dẹ̀ ń dùn gbogbo àwọn tó bá láwọn fẹ́ bẹ èkó jẹ́ àmà fi wọ́n alálẹ̀ èkó àmà fi wọ́n rúbọ ni wọ́n máa kú bájá ṣe ń kú ni gbogbo ẹni wọ́n fẹ́ bẹ èkó jẹ́ àwọn kú bájá ṣe ń kú bó ṣe ń tó lọ yìí gbogbo ẹni tí ò tẹ́ lọ́rùn igbó rere bó ṣe máa jẹ́ fún wọn nìyẹn wàláì tàláì torí pé onínúure ni ẹ́ ìdùnnú èèyàn ni ẹ́ wàláì ìdùnnú èèyàn ni ẹ́ aláyọ̀ ni ẹ́ ẹ ká ròyìn olóore ó dé yòó kó ń ṣe union àwọn àbátọ́ dídá ṣe union wọ́n rí táyà rẹ̀ ẹ máa ṣiṣẹ́ ẹ̀ lọ ẹ máa fún wọn lówó àníkàn tó ń ṣe mí tí ì rí kéèyàn 40 plus àwọn 40 kan máa gba 250 every month ẹ ká ròyìn olóore ẹ má jẹ́ ká ṣe kà ìkà ó dáa bẹ́ẹ̀ ló ń ṣe fáwọn àtàjẹ́ officer state apọ̀nwálé tàbá ṣe nǹkan tí ò dá ọmọ àkùrá sókè àbá sọ̀rọ̀ ẹ rí mi mo ti rọ̀ ọlọ́mọ Adékúnlé ni ó máa pè mí sínú ilé pé mo ti kọjá ẹgbà ó máa bá mi sọ̀rọ̀ á bá mi sọ̀rọ̀ ayé èèyàn nìyẹn kò ní mú ẹ sí tó bá ti ń bínú sí ẹ ló máa rí adé sọ ti inú ẹ ìjọ nítorí ọlọ́run mo fi ọlọ́run bá bẹ̀yìn gbogbo àwọn tó ń fẹ́ ẹnu aburú tẹ tí ọdún ti máa jáde fún ilé ẹ̀kan mo láwọn fáǹsì lóríṣiríṣi tí máa jáde fún ilé ẹ̀kan tí máa kàn sọ̀rọ̀ ẹ̀ ní láìkí ẹ̀ àmọ́ ẹ jẹ́ ká sọ nǹkan fún yín tí ò yé yín nígbà tí ṣégò ti débi union tó ti jẹ́ alága wa lẹ́kọ̀ọ́ ń bí union yàtọ̀ wàláhì atẹ́gùn rẹ̀ ń fẹ́ sí wa kí bàbá àgbẹ̀dẹ tó kù níbẹ̀ ó yá 15 ni gbà tó ń ṣẹ́ bí àwọn local government wọn tó báǹdì wọn pé kó má ṣiṣẹ́ ìgbà yẹn lọ́dẹ̀ sọ di 31 ṣé kò dẹ̀ lóun ò fẹ́ rú ẹ̀ ó máa papọ̀ àwọn ọmọ rúwa tó ń jẹ ìjẹkújẹ tó ń ṣe gbọ́ ẹ̀ ó náà máa ṣe tẹ́nibọ̀dì máa jẹun wọn nìkan ò lè máa lọ lé kó lọ jẹ tọ́kí kí a máa jàṣẹ ọmọ ègún ó ní gbogbo ẹ̀mọ̀dì ló máa gbádùn ó dẹ̀ ń rí bẹ́ẹ̀ bí ó rí bẹ́ẹ̀ ó ń rí bẹ́ẹ̀ àwọn ń sọ fún yín ní àwọn òwà kọ́sítọ́mà à ń sọ ní à ń sọ ti kà ẹ jẹ́ ká máa sọ tó lóore ọmọ Adékúnlé ò ní mọ̀yà òṣèlú ní jẹ́ tiẹ̀ ẹ gbàgbé ẹ gbogbo ẹ̀yin tí ń ṣe gò parata tẹ̀dó ti ṣe gò ọlọ́run máa dó tì yín àti tó orúkọ yín dá
látòrí ìkòkò ajogunjẹ ọ̀gá anybody wọ́n mọ̀ wọ́n polówó ni wọ́n mọ̀ tiẹ̀ wọ́n ń débẹ̀ ìkòkò onílé tuntun God bless you ẹ padà kábíyèsí wo Fádèyí yé pro ó tutù lójú bàbá wọ́n mọ̀ wàláì tàláì wọ́n mọ̀ wèrè mọ́ mọ́tò ṣèrò olùgbéjú finance ọmọdé fine jù ọmọ tí ẹ mọ́ gbàgbérò ni ó di fine jù ọlọ́run àdúrà sọ pé mo rí pẹ̀pẹ́ àdúrà fìyẹn lẹ̀ kábíáwú ìdòwò oníkòyí àbálẹ́jìgbò kó ń bẹ̀rẹ̀ ìjìgbò lẹ́jìgbò ọmọ ńlá lẹ́jìgbò ó pọ̀ small but the big engine èèyàn apá nurudeen ó pọ̀ àwọn tó dúró tán ni Èkó Ràṣídì Èkó Ràṣídì ó pọ̀ nínú ayé Èkó Ràṣídì ó pọ̀ nínú ayé ṣé kó lè ṣàn dúró wàláì tàlàṣọ tọ́lá ní serious ó dúró tán ẹ má wọrí máa ṣe give away for anybody ó dúró tán wọ́n pọ̀ bẹ́ẹ̀ Ìnàbírí Jamiu wọ́n dúró tán wọ́n pọ̀ bẹ́ẹ̀ dékọ̀dù lé gbogbo everything wọ́n ṣe ń ṣe dékòròdú ọ̀làánú kan tẹ́ntẹ́n wọ́n dúró tán gbogbo wọn bẹ́ẹ̀ lọ Isti Wonder ó pọ̀ Istijaba pọ̀ o Istijaba Kọ́lá mò ń pè o Istijaba ni mò ń pè o ẹni tó mọ bísínẹ́sì ṣe ó mọ bísínẹ́sì akọyin bísínẹ́sì ṣe eléyìí ò náwó dànù nǹkan tó ní ẹ máa lé ní 30 years ẹ̀ níbà Istijaba bitọ́lá èdè kò ní takú síbẹ̀ àwọn ilé ìdúró ti ṣe go wọ́n dúró tán làmárùwá wọ́n ti pọ̀ jù àwọn alágbára wọn tó ní ìlú wọ́n ti pọ̀ jù ẹ bá wọrí àápì ẹ̀ wọ́n ti pọ̀ jù àwọn mélòó ló fẹ́ dárúkọ Ọlọ́run tó láyé tó lọ́run ò ní jẹ́ kó tẹ́ òní tẹ́ òní tí òní dẹni yẹ̀yẹ́ òní dẹni tó ń wá ó dọ̀ ọjọ́ kí n pè é sìn òní dẹni tó ń wá ọládì tóbi Ọlọ́run Ọba Adékúnlé òní dẹni tó ń wá òní ju ẹni tó ń wá gbogbo ẹni tó máa ń robi iṣẹ́ bí máa jẹ́ ti wọn ni ọládì tóbi Ọlọ́run Al-Qur'ani mo fẹ́ ṣòwò fún yín mi jẹ́ máa pè yàn kó tó máa bá mi ṣòwò fún anybody ni so o ti wá bí náà ti pẹ́ ẹ mọ̀ pé jẹ́ ń pè àṣẹ account number ẹ ló sẹ́ndì nàbí nọ́mbà ẹ. Ọlọ́run tó láyé tó lọ́run ò ní jẹ́ kó tẹ́ oníṣìwàwò ṣégò Ọba Adékúnlé bí mi ń sọ yìí ó dọ́kàn mi dénúdénú ni ìgbóná ni mí original òkúrò sọmọ wòrà ó pọ̀ nù ayé gbogbo ẹ̀yin tí ń ṣègò gbogbo yẹn máa rí bá ti ṣe máa rọ́nà gbégbà àṣírí yẹn ò ní tú gbogbo ẹ̀yin tí mo rántí dárúkọ àtẹ̀yìn tí mi náà rí dárúkọ àtẹ̀yìn tẹ̀ ń bínú ọ̀gá hello Maaleykum salaam mo rí nọ́mbà ẹ̀ kí ló ṣẹlẹ̀ mo wà lórí jẹ́ kí n parí live kó pè mí mo ṣe ń kọ́gá mi lọ́wọ́ máa lọ ṣàdúrà fọ́gá ń sálẹ̀ lọ ṣàdúrà fọ́gá so olóore ló jẹ́ fún wa o olóore ló jẹ́ fún wa o olóore ni o kíkú má pàṣẹgò kárùn má ṣe ṣégò kábú má ṣe ṣégò òkè kan tó ń já burúkú nìkan torí pé ó jẹ́ kí yúnà rọrùn fún anybody ó jẹ́ kó rọrùn fún anybody ṣégo after ṣégo ni Ọlọ́run fọlọ́run Ọba búra iye orin kò ń yin rẹ̀ lọ́bẹ̀ ká ní pé ànábì ń ròyìn Ọlọ́run Ọlọ́run kan ròyìn ànábì bí ẹ ń sọ ọmọ mọ́ délédélé ni ọmọ ìlú kan ni wá òkòrò sí ọmọ wòyíra ó
òwe làwọn bá ẹrú kẹrú